Kábíyèsí ti Ọlọ́run Olódùmarè. Ọba tó dá gbogbo ojú tójú kan ò lè rí ọ. A fi ìyìn, a fi ọpẹ́ fún Ọlọ́run Olódùmarè. A tóbi jù Ọlọ́run ọ̀gá àgbà. Ọ̀kan ṣoṣo tó mọ̀ wá, ọ̀kan ṣoṣo tó mọ̀ wá. Ọ̀kan ṣoṣo tó dá gbogbo ojú láyé tí ojú kan ò lè rí ọ. A gbé ọ̀gá Ọlọ́run ọ̀gá ògo. A yìn ẹ́ láyọ̀ nítorí pé wọ́n lọ́lọ́run wa. Ìwọ lọ́lọ́run Olódùmarè táwa ń forí wa balẹ̀ fún táǹkẹ́ mímọ́ mímọ́ níwájú rẹ. Ọpẹ́ ìyìn àti ògo ló tọ́ sí Ọlọ́run Olódùmarè. Ìjẹ́bílẹ̀ ní ṣe mọ́ wa ọba mímọ́, Ọlọ́run ọ̀gá àgbà. Ilé ní májò mọ́ wa lékú lọ́wọ́. Ilé ní májò mọ́ wa sínú hílà hílo. Ilé ní tó mọ́ wa Ọlọ́run Olódùmarè. Ohun tó lè jẹ́ jàǹbá rin, jàǹbá ọfà, jàǹbá náà, jàǹbá yẹ̀pẹ̀ tí bọ́n tọ́bẹ́. Tó ṣótà jẹ́ temere temere, tó lóògùn taláàfà talásàsí. Ọlọ́run má jẹ́ kí lè ní tó mọ́. Má jà bá wàhálà wọn pàdé. Pàwá mọ́ bó ti ń para rẹ mọ́. Dáàbò rẹ bò wá láyé àti lọ́run. Jẹ́ gbogbo ojú gbogbo ọkàn tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Àánú Ọlọ́run kó máa bá ti létọ̀nà gbogbo wa gbé. Ìjẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá mi lọ sórí ètò. Atóbijù Ọlọ́run ọ̀gá àgbà. Atóbijù Ọlọ́run ọ̀kan ṣoṣo. Àdáwọ́lé ẹnikẹ́ni lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi wo program yìí, tẹ́ bá mi fọwọ́ ara yín share, tẹ́ bá mi lọ sórí YouTube, tẹ́ lọ bá mi subscribe. Ọ̀nà yín ò ní dojúrú. Ní wá jíjẹ mímu tì. Ayé yín ò ní bàjẹ́. Ní ṣàìsàn ara, ní ṣàìsàn ẹ̀mí. Hílà hílo kò ní wọ̀ dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lọ́lá Ọlọ́run Olódùmarè. Mo rí ẹ Jennifer Francis Ibe. Àdùnní ọmọ Bẹ́wàjí Ẹ̀ta Oko. Good morning. Matthew Otunade. Àánú Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀ nígbà gbogbo. Tójó tẹ̀hún. Ilé alákàn kìí gbẹ. Ò ní wá jíjẹ mímu tì. Bẹ́ẹ̀ ló máa rí lẹ́ni, ṣùgbọ́n kó tó di pé màá bẹ̀rẹ̀ ètò. Mo fẹ́ kákọ́ lọ sórí National Anthem ilẹ̀ Oòduà. Ẹ máa bá mi ká lọ. Ìgbàgbọ́ ní pé ti bẹ̀rù làpọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àti ìra. Ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtọ̀hún tó dára. Ọmọ olùdíje bọ́ sípò ẹ̀tọ́ ẹ. Ìwọ ni ìmọ́lẹ̀
ìwọ ni èmi ni àtọkùnrin àtobìnrin ọmọlẹ̀ Oòduà ọmọlẹ̀ Yorùbá nílé lóko ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ìmọ́lẹ̀ pẹ̀lú ògo adúláwọ̀ tẹ́ jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ Ọlọ́run ò ní jẹ́ kó wọ òkùnkùn. Program tí mo wá ṣe lénìí kì í ṣe ohun tó lè pẹ́ kò lè pé wákàtí. Mo kàn láti pe àwọn èèyàn wa sínú àpèjúwe ọba dáyà dọ́run kó jọ̀wọ́ gbogbo tí tó bá gbọ́rọ̀ yìí lówùúrọ̀ yìí ọ̀rọ̀ yìí tó bá bá etí ọ̀tún wọlé Ọlọ́run Olódùmarè má ṣe jẹ́ kó bá tòsí jáde nítorí pé àwọn Yorùbá ní ìgbọràn ó sàn ṣe ẹbọ rúrú ọní rírú ẹbọ ní gbéni ọní àìrú ẹbọ ní pààyàn ọ̀run Olódùmarè àkọ́kọ́ Ọlọ́run kẹ́yìn jọ̀wọ́ jẹ́wọ́ agbára rẹ̀ lórí ayé gbogbo wa mo rí ẹ Kárọ̀ǹwé Abíọ́dún Salam Mariam Eniola, thank you very much. Imeda, the beautiful lady, the Metropolitan Police, thank you very much. Thank you, man. God bless you, Imeda. Ìdí èyí tó bá gbé tí ọ̀tún wọlé Odùmarè Òṣùmàrè májò bá tòsí jáde jẹ́ kó ṣe wá láǹfààní nítorí wọ́n ní ó ń bọ̀ wọ́n ní àwọn ládẹ́ẹ̀dẹ́ àwọn Yorùbá dẹ̀ ní bí ogun ilé ò bá pa ní ọ́ní tòde kan kì í pa ni. Ó lè dàbí wípé bí ọ̀rọ̀ ẹnu tàbí àhesọ ṣùgbọ́n lè kìí ṣe ọ̀rọ̀ ẹnu kìí ṣe àhesọ nítorí pé nínú gbogbo rumors láyé yìí ọ̀pọ̀ nínú rumors náà ló máa ń padà já sí òtítọ́ nítorí àwọn Yorùbá wí báyìí wọ́n ní bí etí ò bá gbọ́yìn kì ọ́ nínú kankan kìí bàjẹ́. Mo kí yín gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ bíbí ilẹ̀ Yorùbá lápapọ̀ ní gbogbo Àwórì tilé toko. Mo kí yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ Àwórì tilé toko àti gbogbo Ẹ̀gbádò tilé toko gbogbo ẹ̀yin ọmọ Yewa. Ohun tó bẹ̀rẹ̀ láti gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láti Owódé ìdí ìrókò tó lọ bẹ́ẹ̀ títí tó fi lọ tó fi dé Ìlàró Ìdọ̀gàn Ìmẹ̀kọ tó fi dé Ọjà Ọ̀dàn títí tó fi gbéra bẹ́ẹ̀ tó tún lọ tó dé Ìgbọ̀n Aládé Ìgbọ̀n Òkòtó Ìmáṣà yìí àti Ìmẹ̀kọ tó fi dé Ìdọ̀fà tó fi dé Ìléwolé tó fi dé Ìlará. Mo kí gbogbo yín gbogbo ẹ̀yin ọmọ Àwórì Ẹ̀gbádò àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ẹ kú fífọmọ èèyàn ṣe nítorí pé
ẹ ti ṣe ohun tó jọ gbogbo ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá lójú. A rí pé ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá tí gbogbo wa tá ń pète pèrò tá ń wò lójú ọ̀nà tó ń bọ̀ yìí, a rí pé ọ̀pọ̀ yín ló ti rẹ́dì. Àìníṣe ṣe ẹ̀, Ọlọ́run ọba kò ní fi kàn wá. Nítorí ìwúlò pàtàkì ní pé ká rí ní orílẹ̀-èdè títí wa. A lè ní síkírítì wa, ẹnu wa lè kò. A lè mọ tani sí tani. A lè mọ èèyàn sí èèyàn. Ṣùgbọ́n mo kí gbogbo yín lápapọ̀, gbogbo ọmọ Ẹ̀gbádò tilé toko àti gbogbo ọmọ Yorùbá ní àpapọ̀. Àrídùnnú yín ò ní bàjẹ́ o, kò ní di ìbànújẹ́. Alákọ̀ọ́kọ́ ni pé àbúrò wa kan tó jẹ́ gbòógì hàn nínú sọ̀rọ̀sọ̀rọ̀, tó dẹ̀ jẹ́ gbòógì hàn nínú ọ̀rọ̀ ilẹ̀ Oòduà lórí àjìjàngbara tó jẹ́ Cosmos. Ó mú ọ̀rọ̀ kan jáde lórí ìpinnu àti àwọn meeting tó ń ṣẹlẹ̀ tí ó ní àwọn àmì kan tàbí àwọn ajagun tẹ́lẹ̀ lo ilẹ̀ Yorùbá, ilẹ̀ Nàìjíríà, pé wọ́n ń dẹnu kọ arákùnrin kan láti lọ bàjà tàbí láti gbé kó. Ọ̀rọ̀ yìí jẹ́ ìjọnilójú, ó dẹ̀ jẹ́ ohun ìyàlẹ́nu. Alákọ̀ọ́kọ́ ni wípé okùn kan kìí gùn títí kó má níbi tó ti wá. Nínú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ tó ní ìkan nínú àwọn àmì yẹn ní tó bá jẹ́ òun ni òun bá yìn wọ́n ń bọn. Màá kàn sáré pè ẹ́ sí àpèjúwe ìwọ ọ̀gá nìyẹn. Wàá rántí pé ọjọ́ tó lọ tó fẹ́ lọ gba ṣáàmì, ó gbébọn lọ gba àmì. Ọta àbọn tó fẹ́ yìnyẹn owó táàsì ilẹ̀ Nàìjíríà, òun lẹ́ ń wéèsì dànù. A ní bí ojú ò bá tẹ̀yìn gbẹ̀tì, ojú ò ní tẹ̀kọ́, ó yẹ kó dáwọ́ bojú wàá tó sọ̀rọ̀. Alákọ̀ọ́kọ́ ni pé nínú ìlú ló wà nígbà tán fi wá jó ilé àwọn èèyàn ní gbogbo ilẹ̀ Ẹ̀gbádò ní Yewa side tí àwọn èèyàn wá fi lọ sí Kasalium nínú ilẹ̀ Republic of Benin. Ó rí ìbọn kó jáde lákòókò yẹn, ó rí meeting kankan ṣe. Shame on you. Àkọ́yín tó ń banú ara yín jẹ́. Tẹ́ ẹ mọ̀ pé bí tẹ́ ẹ máa sùn sílẹ̀ ń bàjẹ́, ẹ dẹ̀ ń dójú ti gbogbo òlu yín, ilẹ̀ Nàìjíríà ẹ̀ ń dójú ti gbogbo yín ní àpapọ̀ ní gbogbo àgbáńlá ayé. Ẹ dẹ̀ ṣetán láti yí padà. Táwa bá rá mi bí àmì òẹ́fà kó ṣe gìràgìrà gbọ̀rọ̀gbọ̀rọ̀ sí aráàlú kan, tí ẹ lè bá ìbọn pàdé lọ́wọ́ àmì ní ilẹ̀ ìlú òyìnbó. Bẹ́ẹ̀ ṣe design ìgbésí ayé yín nílẹ̀ Nàìjíríà, ẹnìkan kan dédé lọ gbọ́lọ́pàá, tó bá dẹ̀ ti gbọ́lọ́pàá ó ti lẹ́tọ̀ọ́ láti pọ́ ọmọ làkejì ẹ̀. Kò sí ìfọmọ ènìyàn ṣe, kò sí ohun tó jẹ́ human right kankan. Ìwọ tó náà fẹ́ lọ ṣèpàdé lórí àti lè mú Saidi Ire kó nílẹ̀. Shame on you. Boko Haram wà ń bẹ, ò rí nǹkan kan ṣe sí, bandit wà ń bẹ, ò rí nǹkan kan ṣe. Kí lẹ ń lọ ṣe lọ́nà Mẹ́kọ́? Kí lẹ ń lọ ṣe lọ́nà ọjà ọ̀dàn? Ìṣe tẹ́ ṣe lẹ́yìn àmì tí ò sí ohun tó ń jẹ́ owó dé ìdí ìrókò barracks mọ́. Ibi tẹ́ wà yẹn náà máa padà dahoro táwọn ọmọ Yorùbá bá rẹ́dì yín. Ẹ nílè gbébẹ̀ ó kàn jẹ́ pé ẹ lọ wà láàárín àwọn èèyàn láàárín ìlú ni. Ṣùgbọ́n mi ò bá wọn
arákùnrin wa wí nítorí pé nínú rìsáàsì wọn lẹ́tọ̀ àti dúró síbi tẹ́ ẹ wà yẹn mọ́. Mo rí Amúlíkà Gafar, thank you. Lẹ́tọ̀ láti dúró síbi tẹ́ ẹ wà yẹn mọ́. Àìdá agbọ́n tàbí oyin ó yẹ kán ti fi kan tún yín ká tẹ́ ẹ̀ tẹ́ nílé dúró níbi gbogbo tẹ́ ẹ wà yẹn mọ́. Nítorí pé alákọ̀ọ́kọ́ orílẹ̀-èdè Yorùbá lẹ wà tí yẹn dẹ̀ confam. Àwọn ará bí yìí wọ́n bẹ́nikẹ́ni jà. Wọ́n ń polongo ẹ̀yà wọn ní kílù Nàìjíríà dẹ̀ tó máa jẹ́ Nàìjíríà. Yorùbá ti jẹ́ Yorùbá, ó wà nínú máàpù, ó wà nínú gbogbo ìwé àgbáńlá ayé ni. Ṣé ti paná fi ń báyàn ṣe? Ojú òde ti wá mì yìí. Kátẹ̀ wá gbọ́ pé ọmọ wa àbúrò wa Saidi Ire tó bá táwọn bá gbé lórí ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni lórí Ọlọ́fin àdìmúlà. Ìwọ lọ̀rọ̀ tán sí ẹ̀yin afipá gbalẹ̀. Ẹ̀yin afipá gbalẹ̀. Ìtẹ̀jáde kan wà lórí ibi yìí. Màá wá ń sìn, màá dẹ̀ pí ẹ̀ jáde kí gbogbo ayé kó bá wa rí lórí ìpinnu yín pé ṣèbọn fáwọn Yorùbá kan, wọ́n fáwọn ńlẹ̀ ní tán bá dẹ̀ fáwọn ńlẹ̀. Ilẹ̀ yẹn di ti tàwọn. Àwọn lè lọ ìfẹ́ẹ̀dì wọn, àwọn á kọ lẹ́tà sí Àbújá. Ìdí èyí láti Àbújá wọ́n máa fáwọn láàmì wá. Àwọn á lè lọ ìfẹ́ẹ̀dì ilẹ̀ onílẹ̀. Ṣé kò ní bí tèbí tèèyàn wọ́n ní gbogbo ẹmọ tó bá sọ lẹ́nu ó sàkó yàkọ́. Ibo ni ran yín, ibo ni ìlú yín, ibo ni lẹ́yìn tẹ́lẹ̀ rí. Ṣé ti paná fi ń gbalé lọ́wọ́ onílé ni àbí ti paná fi ń gbalẹ̀? Ìyẹn ló mú ìyàlẹ́nu fún mi lórí ọ̀rọ̀ bàbá wa kan. Mi ò tiẹ̀ lè pè é ní bàbá nítorí pé ọ̀dẹ̀ èèyàn ló múrú ọ̀rọ̀ tó sọ jáde yẹn jáde, ó pèrè ní mufti. Kí ló ń jẹ́ mufti? Mufti olóṣèlú, ṣé ìlú Ògbómọ̀ṣọ́ àbí ìlú Òṣogbo ló wà? Mufti ẹ̀yin lọ́wọ́ ẹ̀yin lànà lọ́jọ́ tó ti ń jíyàn gbé. Ṣé wọ́n mufti yẹn lè jáde? Ọ̀rọ̀ Sunday Adéyẹmọ ló wá dìdàkudà. Ó yẹ kẹ́ ẹ dáwọ́ bojú torí pé èmi ò ń búyàn, mi ò dẹ̀ ń ṣépè. Ṣùgbọ́n àwọn mufti yẹn yẹ kó dáwọ́ bojú nítorí ọ̀rọ̀ aláìní làákàyè. Ṣe làákàyè tó. Ẹ̀sìn Islam ló gbé wá lóòótọ́. Kódẹ̀ tó di wípé wọ́n gbé ẹ̀sìn Islam wá bá wa ní ilẹ̀ Yorùbá. Àwọn bàbá wa ti ń ṣe Islam kó tó di pé àwọn ará òkè ọya wọ́n gbé àbọ̀ tírà tó kù wá bá wa nínú ìlú Ìlọrin. Nítorí tá a bá sọ̀rọ̀ Ìlọrin, ọ̀pọ̀ understand. Ìwọ tápà tó ń gbé nílẹ̀ Ìlọrin, ìwọ gómìnà, ìwọ àwọn ànàgó ọbẹ̀ Yorùbá ní gbogbo yín. Níwọ̀n bá àgbà tí ẹ bá ń pera yín ní Ìlọrin tó dẹ̀ jẹ́ 12 local government ní Yorùbá tó wà ń bẹ̀, tó dẹ̀ jẹ́ yí àtàwọn ẹni yìí tó gbé àbọ̀ tírà tó kù wá bẹ́yìn tí ẹ ti ń ṣe Islam ń bẹ̀ tẹ́lẹ̀ rí, tí ó dẹ̀ jẹ́ pé ẹgbà tọlọ́run, ẹgbà ti Ọlọ́run, ẹgbà ti ànábì, òun ni gbogbo àwọn Yorùbá lápapọ̀ àti gbogbo àwọn tápà àti àwọn ẹ̀yà tó kù ní gbogbo wọn fi pawọ́pọ̀
tí ẹjọ́ fi pa ìmọ̀ pọ̀ tí a ń wòra wa ní ọmọ ìyá pẹ̀lú ọmọ bàbá. Tó dẹ̀ jẹ́ wípé ohun tẹ́yìn tẹ́ ẹ jẹ́ àbọ̀ tíra wá yìí wá ṣe ọ̀tọ̀ gẹ́gẹ́ ń gbẹ nítorí pé àti gbalẹ̀, nítorí pé àti jọba, nítorí pé àti kọ̀ǹtró àwọn èèyàn tó ti ń gbórílẹ̀ èdè yẹn tẹ́lẹ̀ rí òun lẹ bá wá. Tẹ́ ẹ bá ti wá ń sọ̀rọ̀, tá a bá ti wá lè mú ọ̀rọ̀ kan jáde báwọn Ìlọrin pé tẹ́ ẹ bá máa ṣe ti Yorùbá kẹ́ ẹ ṣe ti Yorùbá. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ jẹ́ Yorùbá tẹ́ ẹ sọ pé ẹ kì í ṣe Yorùbá. Ní authority kan tàbí ìjẹni nípa kan lórí àwọn ọmọ Yorùbá láti sọ wípé kẹ́ ẹ máa spera ní Islam lórí àwọn Yorùbá yẹn. Ìran àwọn èèyàn tí ẹ ń para yín pọ̀ mọ́ ní òkè ọya lóhùn ẹ padà kẹ́ lọ bá wọn. Àwọn tẹ́ẹ̀dẹ̀ ń pè ní Islam lókè ọya ọ̀hún lè dúró lẹ́yìn yín kírun ẹgbọ́ sọkúsọ ọ̀rọ̀ tí bàbá yẹn tó ń sọ. Nínú ayé ṣé Adéyẹmọ Ìgbòho kéré nínú ayé? Ẹni tó ń sọ̀rọ̀ yìí tá a bá yọ wá wa tá a jàjà àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹnìkan kò mọ̀. Ó yẹ kí bàbá yẹn kó da ọwọ́ bojú. Ṣèbínú nínú ìlú yín bẹ̀ náà gbé Gbénga tó wá láti Amẹ́ríkà tó gbé pa. Kí ni bàbá Mufti yìí ṣe o? Ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́wà ẹ̀yin tẹ́ pẹ̀yìn lẹ̀ gbẹ́sìn yé. Ẹ lè ka tírà kí tírà tún kà yín. Gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ yìí tẹ́ ń bú Sunday kó lóògùn ni. Ìkankan nínú gbogbo yín nínú ìpìlẹ̀ yín kó tó di pé Islam wá ẹnikẹ́ni tó bá lè ní òun ò nípìlẹ̀. Kankan pé nídìílé bàbá òun ò mú àgbo bàrí, ewé dóngóyárò tàbí àgún kò kàn wọ́n lára rí kó bọ́ síta kó wá sọ̀rọ̀. Ẹyẹ máa fi ẹ̀sìn Islam bojú. Ẹ̀sìn Islam dẹ́bi bojú tí mọ́ṣáláṣí ò ṣe ń lọ mọ́. Ṣé báwọn tẹ́ ẹjọ́ ń pera yín lẹ́lẹ́sìn Islam yín láti òkè ọya yìí? Ṣé báwọn náà ló wá ń padà ń jí àwọn ọmọ Islam gbé? Ó yẹ kí wọ́n Mufti Ìlọrin ó yẹ kó dáwọ́ bojú. Àbí Mufti tó sọ̀rọ̀ sí Sunday Igboho mi ò sọ̀rọ̀ nípa ló pa Shehu Farouk oníkejìpá nítorí pé Shehu Farouk kò ever lọ́jọ́ kan kó mention orúkọ Yorùbá nation tàbí movement tá ń jà sí yìí kó sọ̀rọ̀ nípa ẹ̀ tàbí kó condemn Sunday Igboho kò ṣẹlẹ̀ rí. Ìdí èyí Shehu Farouk èèyàn dáadáa ní kì í ṣerú Mufti tó sọ̀rọ̀ yìí. Sunday Igboho ń jà fúnra ẹ̀. Àwọn Haúsá lókè ọya Fúlàní àwọn rí ohun tó wà nínú lẹ́yìn pé ilẹ̀ Ògùn Adúláwọ̀ ẹ̀yin dẹ̀dẹ̀wù rẹ̀ tí ojú yín dúdú nínú ẹ̀dúdú nínú ojú nínú ayé ẹ̀tún dúdú nínú ẹ̀dúdú ọkàn yín tún dúdú láì mọ̀ wípé ilẹ̀ yín náà fẹ́ gbà láti máa ṣe olórí yín ẹ̀ ń fi Islam rọ́ bojú. Mo wá fẹ́ bèrè ìlú mélòó gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín láàfáà ìlú mélòó lẹ ti lè fi sí sátífíkẹ́ẹ̀tì yín ṣiṣẹ́ o. Ṣé Dubai lẹ ti fẹ́ fi ṣiṣẹ́? Ṣé ní France lẹ ti fi ń ṣiṣẹ́ àbí ní Britain? Àbí ní Canada? Àbí ní Portugal? Àbí ní Spain? Àbí ní Belgium? Àbí ní Australia? Àbí ní Turkey? Ibo lẹ ti ń fi sátífíkẹ́ẹ̀tì tẹ́ lọ gbà nílé kéwú yín, ibo lẹ ti fi ń ṣiṣẹ́? Ṣé Amẹ́ríkà lẹ ti gba sátífíkẹ́ẹ̀tì nílé kéwú tó jẹ́ pé òun lẹ fi ń lọ ṣiṣẹ́? Bàbá yìí wá ń sọ̀rọ̀ lórí Sunday Igboho tó gbọ́n nínú tó ń jà fúnra ẹ̀. Ojú tì mí fún yín. Ṣùgbọ́n ní ìdàkejì lórí ọ̀rọ̀ Saidi Ire tí mo ń sọ.
bí àwọn bá gbé Saidi Ire tó ṣe ọ̀rọ̀ sọ sí bàbá wa Ọlọ́fin àdìmúlà gbogbo ilẹ̀ Yorùbá ti lé toko. Kò sí bí Saidi ṣe lè kọjá ayé ẹ̀ tó. Àwọn èèyàn gbogbo wa ti bọ́ síta ti bọ́mọ yẹn wí adẹ̀ ti kọ̀ndẹ́mù ohun tó ṣe, kò sẹ́nìkan tó gbè lẹ́yìn ẹ̀. Ó dẹ̀ ti jáde, ó ti sọ̀rọ̀. Ìwà mi ò rí báńdíìtì mú, ò rí Boko Haram lọ bá Saidi Ire tí ò níbọn, tí ò ládàá, tí ò lọ́kọ̀, tó jẹ́nu ló fi ń sọ̀rọ̀. Nínú ayé tá a bá ní ká sọ̀rọ̀ nínú àgbáńlá ayé, eléyìí kì í ṣe pé ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ tàbí ọ̀rọ̀ pé kéèyàn kó má bọ̀wọ̀ fún yàn. Ṣe personality bàbá wa ní àdìmúlà ṣó tó ti American president. Àbí tá a bá ń sọ̀rọ̀ ọba àgbáyé, ṣe personality bàbá wa Ọlọ́fin àdìmúlà ó tó ti màmá wa Queen Elizabeth tàbí ti King Charles. Níwọ̀n bá àgbà táwọn èèyàn ń bú odidi world president, American president tó ń wọlé, wọ́n tún lọ ṣe bèbí fún, wọ́n ṣe tọ́ ìfọ́n gbá nídìí, wọ́n tí gbọ̀ngbọ̀n, wọ́n yà ní yàkuyà, gbórí sí, wọ́n gbẹ́sẹ̀ sí, wọ́n ya inú ẹ̀. Mà ní pé kán lọ mọ́ ẹnìkan. Ìwọ̀n ààrẹ Muhammadu Buhari tó bá ya fọ́tò ẹ̀mí ńgbà míì, wọ́n ya ṣòkòtò máa ṣe ṣofẹ́ṣofẹ́, wọ́n yọ orí ẹ̀ ó máa tóbi ragàjì. Ààrẹ Buhari ò mà ní pé kán lọ mú ẹnìkan. Ohun tó dẹ̀ jáde lẹ́nu ààrẹ Buhari, bàbá yẹn sọ ní cartoon lòun láìkì jù láti wò nínú pépà jù. Kí ni ti wá mì? Nítorí pé o ti lọ, wọ́n ti gbébọn lé ẹ lọ́wọ́, o ti ní access síbọn, o lérò wípé gbogbo ẹ̀dá tó wà láyé ìwọ ju ẹnìkan lọ, ọmọ ọdún kan ò jù lọ. Nítorí pé ẹ ṣàfihàn àgbàlẹ̀ Yorùbá yìí tipátipáṣá, Ọlọ́run ò ní fún ẹ ṣe. Gbogbo plan ẹ tó plan láti lọ sí Ọ̀jọ́ Barak yẹn wọ́n sì máa tú. Ẹ̀yin Yorùbá tẹ́ ẹ bá gbọ́ nínú, tẹ́ ẹ bá gbọ́ níkà, ẹ jẹ́ kí Ọ̀jọ́ Barak kó tú. Bẹ́ẹ̀ ṣe tú tìdí ìrókò, ẹ jẹ́ kí Ọ̀jọ́ Barak yẹn, ọgbọ́n ọdún tẹ́ fi tú Ọ̀jọ́ Barak, tẹ́ fi tú ìdí ìrókò Barak, ẹ jẹ́ kí ọgbọ́n ọdún yẹn kó tú Ọ̀jọ́ Barak. Ibi tó ń lọ máa lọ ṣe kéèta àwọn ọmọ Yorùbá yẹn láti sọ pé ẹ ń lọ ṣe ìpàdé láti lè máa lọ mú wọn. Ọlọ́run ò ní fún yín ṣe bálálẹ́ bá ní kí gbogbo èrò yín kó da ọláàrọ̀ àtúká, ilé odò àtúká. Ìwọ tó wá níwọ̀ máa yìnbọn làwọn èèyàn wá fọ́ wọn lẹ́sẹ̀, wá tún kó wọn máa fowó gbà wò. Mi ò lérò pé o mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wàá wà nínú ìwé tó bá kò lórí àmì, ó máa padà lọ sí ICC, ó máa lọ jẹ́jọ́. Wọ́n tẹ́ pé ẹnikẹ́ni tó bá ti pààyàn láyé, ó ti pààrọ̀ ẹ. Ọ̀dẹ̀ láàmì yẹn, mo fi gbogbo ẹnu sọ. Nítorí tó wá lé pé Islam tòótọ́ ni ẹ tàbí onígbàgbọ́, tí ò kìí ṣe pé apààyàn. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kìí ṣe pé kọ́ńtì kan lóhun ló gbógun wá bá wa. Àwa ara wa, ọ̀rọ̀ táwọn ọmọdé yìí ń sọ ní pé àwọn fẹ́ gba òmìnira gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá. Bí Saidi bá sọ̀rọ̀ sí Ọọ̀ni kò kàn ẹ́. Bí Ire bá sọ̀rọ̀ sí Ọọ̀ni kò kàn ẹ́. Bàbá ń pìran lọ́múran ti tiẹ̀ kò kàn ẹ́. Lóòótọ́ ohun tí ọmọ yẹn ṣe kò dá, gbogbo ala rẹ̀ ti bá wí. Àwọn àgbàlagbà ti pè sí àpèjúwe, wọ́n ti bá wí. Ìwà àmì tó wá fẹ́ fi ń torí bàbá wọ Ọọ̀ni tàbí ń torí pé àwọn èèyàn jáde tẹ́ ń hùwà bí, tẹ́ ń hùwà ẹni tí ò níran, nítorí tójú yín bá là tó jáde wá sí ìlú òyìnbó
wàá rí bí àwọn òyìnbó ṣe ń ṣe àwọn àmì wọn ò lè rí ìbọn lọ́wọ́ wọn o ò lè rí wọn kọ́ máa lọ ṣe gànàgànà o ò lè bá wọn ní checking point tẹ́ pé ìjọba sọ yín dìdàkudà ṣé ó kọjá àpò rẹ̀ sì tán kó láti inú Republic of Benin wọnú ilé tẹ́ ń dá àwọn ọmọ èèyàn yín ní gbèsè ẹ ń bá gbogbo àwọn ọmọ Yorùbá pẹ̀lú àwọn ọmọ Yíbò tó ń ṣe bísínẹ́sì tẹ́yìn bá gbà kí rẹ̀ sí wọlé mọ̀kànáṣe agriculture tó yẹ pé kí ìjọba ìlú kó ṣe kí gbogbo state kó ṣe tiẹ̀ kí local government kó ṣe tiẹ̀ ẹ gbà wọ́n láàyè ẹ̀yin yìí náà lẹ́ ń kó màálù lẹ́ni kó máa lọ fi màálù jẹ wọ́n lóko ẹ lé gbogbo àwọn àgbẹ̀ dànù tọ́ba tó import rice wọlé ẹ lọ jókòó sẹ́nu ọ̀nà ẹ máa gbà lọ́wọ́ wọn alálẹ́ bẹ́ẹ̀ fowó ọ̀hún kọ́lé bẹ́ẹ̀ fi tọ́mọ ọmọ yóò ní yàn ẹ̀yin ẹni ná ìyẹn dúró bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín Yorùbá media títí yín gangan ni mo bá lé ní ẹ̀yin tí ẹ pèrè yín ní media worldwide media Yorùbá tí ẹ ti fọwọ́ ọ̀tún ṣiṣẹ́ tí ẹ dẹ̀ máa ń fọwọ́ òsì yín láti dànù mo tún sọ lẹ́ẹ̀kan sí ohun tí ò tó kankan ọkàn dọ́gbọ́n kó yín sínú akádì wọ́n dẹ̀ dìyàn sàsí yín adárígùdù sílẹ̀ lọ́ba mi dárúgùdù sílẹ̀ láàrin wọn Ọlọ́run dẹ̀ mú yín àṣàsí dẹ̀ mú àṣẹ ẹ̀tẹ̀ lè ṣe mọ̀ yù pẹ̀lú bàbá tó takú síbẹ̀ bàbá tó takú tó pèrè ní chairman tí ò fi ìwà kankan jọ àwọn òyìnbó nínú ìlú tó ń gbé yìí nítorí bí ẹnu bá ti ń kó àwọn òyìnbó ní nǹkan kékeré òyìnbó á resign ọkọ step aside á jẹ́ kí olùmí máa ṣe bàbá yìí takú síbẹ̀ pé ẹ má dá wọn lóhùn òun ò ní kóńbé òun á control àwọn boys yìí òun máa control wọn àwọn òun ní jẹ́ kó ṣe declaration fún Yorùbá nation kó tó di pọ́n dìbò kí ni assurance pé bàbá Ahmed Bọ́lá Tinubu fẹ́ wọlé náà ṣé Àtíkù ti step down àbẹ́ rí tútí Peter Obi pẹ̀lú Àtíkù tó pa kí ló fẹ́ mú pátì kan lọ bẹ́ẹ̀ nìkan Àtíkù ó ń ṣe tiẹ̀ Peter Obi wá lọ ọbẹ̀ ẹ mọ̀ wípé kán lè fi ba gbogbo ògbó ilẹ̀ Yorùbá jẹ́ ni kí ni assurance kẹ́ ẹ fẹ́ wọlé ṣé tẹ́ bá wọlé tán lẹ́sẹ̀ máa pariwo ní Yorùbá nation ẹ lọ dìbò nílẹ̀ Yorùbá sì ẹ tún tọwọ́ wá bọ́nú wàhálà odidi ọdún 5 tó náà ní ẹ̀dìbò tẹ́ ẹ bá gbé ogun kan tẹ́ ẹ pariwo lórí ilẹ̀ Yorùbá kan ẹnikẹ́ni tó bá mú lákòókò ẹ̀ treason of felony ni ìjọba jàre yín gbogbo ibi tá a wá ti ṣiṣẹ́ dé ìwọ tán promise ní minister tàbí ìwọ tán promise ní commissioner tó ń torí pé bóyá ìyẹn ló fẹ́ gbà tó ti ṣiṣẹ́ débi kan tó bá ti fi dánmọ Yorùbá tó bá fi lè dá ilẹ̀ Yorùbá Ọlọ́run ò ní jẹ́ rí àṣírí yín á máa tú lọ́sàn á tú lóru àṣírí yín ò ní bò a dẹ̀ ti rí àwọn kan nínú wọn ti rí òtítọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n bàbá wa Akíntóyè Professor Akíntóyè bàbá ààrẹ olùlànà tí lè tókù àti hùn bàbá ẹ̀ bá ṣe yèdénú ọ̀rọ̀ yìí onítìrí tẹ́pẹ́ tí ó bá ti jáde tó bá ti lè sọ̀rọ̀ ṣebí àti Yorùbá Central Account àti òmìnira account ṣeṣe kan náà kọ́ ni ṣẹlẹ̀ Yorùbá kọ́ náà fẹ́ lò ó fún kí ló dé tẹ́ ń wá ní gbogbo ìgbà lọ́bí yìí onítìrí bá ti jáde ẹ̀yin bàbá ẹ̀ máa dìbọ́ǹkì obìnrin yẹn tẹ́ ẹ bá gbogbo ọjọ́ tẹ́ ẹ bá rẹ̀ ti ń dìbọ́ǹkì yìí onítìrí ẹnikẹ́ni èèyàn kéèyàn kankan kò ní tẹ̀lé yín bàbá àti gbọ́ bàbá ibi tẹ́ ẹ ti ṣe é dé tẹ́ ẹ fi àgbà ṣe é dé tẹ́ ẹ bá ti ń lọ sọ̀rọ̀ tí ò yẹ kí ẹ bọ́ síta sọ lórí ọ̀rọ̀ òmìnira àkáǹtì ayé ò ní gbọ̀rọ̀ yín mọ́
ayé máa lérò pé ní hidden agenda kan ni ẹ fìyẹ onítìrí pẹ̀lú gbogbo àwọn ẹmẹ̀wẹ̀ ẹ fi sílẹ̀ nítorí pé ẹ̀yin bàbá Akíntóyè pẹ̀lú bàbá Professor Wálé Adéníran àti gbogbo àwọn tó bá dẹ̀ kù tó kù lẹ́yìn yín ẹ máa bọ́ síta láti bí oṣù bíi méjì kẹ́ fún wa ní ọ̀rọ̀ ṣítì kankan kẹ́ encourage àwọn ọmọ Yorùbá. Bàbá nǹkan tẹ́ wá ń ṣe yóò ní tìrílẹ̀ wá ń dìgbòdù já ọmọ bí tá ń lọ ẹ̀yin lẹ́ni ká gbàgbé ọjọ́ méje pé lẹ́yìn àwẹ̀ ọjọ́ méje báyìí máa ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti mú yín dání tó ẹ pé àwọn olóṣèlú ti dè yín lọ́wọ́ mú dè yín lẹ́sẹ̀ ẹ jẹ́ ẹ pariwo kẹ́ ẹ tètè jẹ́ ká mọ̀. Ṣùgbọ́n ní àkókò yìí Ṣífù Adéyẹmọ Ìgbòho ọmọ Aládìkún ẹ ní láti bọ́ síta kẹ́ wá clear ayé ẹ̀. Ẹ máa ń gbèsè àwọn bàbá Akíntóyè mọ́ púpọ̀ mọ́ nítorí àwọn ọmọ Yorùbá ò fi bẹ́ẹ̀ ní àgbẹ́kẹ̀lé lórí wọn púpọ̀ mọ́. Àwọn kan tó bọ́ síta lẹ́ẹ̀kan bódẹ̀ jẹ́ lánàá bódẹ̀ jẹ́jọ́ wo ni àti ẹ̀ mọ̀ nítorí Kóìkí la mọ̀ ní spokesperson fún Ìgbòho. Àwọn obìnrin wọn náà bọ́ síta wọn náà làwọn ń ṣiṣẹ́ fún Ìgbòho. Èwo la fẹ́ múrán nínú ẹ̀? Ìyá Onítìrí ó káre obìnrin takuntakun obìnrin takuntakun Oyíndàmọ́lá Aisha àtúmórí ẹ Toríọlá Yusuf Olúwatóyìn kò ní bàjẹ́ Ọlámilékan Sóbò thank you very much. Nítorí gbogbo wa a nígbàgbọ́ púpọ̀ lórí bàbá bíi ti tẹ́lẹ̀ mọ́. Ìyá Onítìrí lẹ́yìn world media pẹ̀lú bàbá ń bájà. Ẹ̀dẹ̀ wò yá yẹn lórí wákàtí mẹ́ta tó jáde lánàá tó sọ̀rọ̀ lórí ìjìnlẹ̀. A gbọ́ pé ìyá yẹn ń bọ̀ lórí ọmọ lúkà lẹ́nì. Ẹ wo bí ìyá yẹn bó ṣe gbé ètò kalẹ̀. Ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ ṣítí. Ẹ wo gbogbo àwọn ìbéèrè tó ń béèrè lọ́wọ́ ìyá yẹn. Ẹ̀yin bàbá ẹ̀ máa jáde lánàá. Ẹ máa fìgbà kọ́kọ́ jáde yóò ṣe pé ọ̀rọ̀ lórí àkáǹtì ọ̀rọ̀ lórí central account lẹ́wọ̀n ń sọ fún wa. Ọjọ́ tá a ti gbọ́rọ̀ lẹ́nu yín tí bàbá Adéníran ti sọ pé àwọn ti já wáìnì àwọn ní information kan good news kan tẹ̀ wọ́n lọ́wọ́ bàbá lọ gbé wáìnì jáde àwọn já wáìnì àwọn celebrate ìjọ yẹn láti lè ní agbọ́rọ̀ gidi. Àwọn Yorùbá mẹ́ta yìí náà ló dẹ̀ pariwo wọn náà wọn ò ní promote mega rally káwọn ò ní sọ sí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ èèyàn ní jẹ́lu ẹ wá wo bí tí àwọn èèyàn ojoojúmọ́ náà ń jáde náà ń ṣe rally wọn àìtí ẹ̀ wá promote ẹ̀ ẹnìkan ò tiẹ̀ wá mọ̀ pé wà ń bẹ̀. Ìjẹ́ yìí eléyìí bá jẹ́ pé kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa pé má sọ pé èmi ni ẹnikẹ́ni tó bá ń ṣe kíbìrì ìyáwó tó ní èmi ni ẹnì kò jẹ́ èmi ni Ọlọ́run ọba nìkan ló ń jẹ́ mọ́tò tó ń jẹ́ Ọlọ́run lórí ilẹ̀ àti sánmọ̀ àti gbogbo tó wà ńbẹ̀ Ọlọ́run nìkan ni. Ẹ wá wo aṣọ àbùkù bẹ́ẹ̀ ṣe ń pètèpèrò láti gbé Ìyá Onítìrí ìlú lẹ̀ láti gbé ṣubú bẹ́ẹ̀ náà ló fi ń ga sí. Mi ò ní sọ̀rọ̀ sẹ́nikẹ́ni nínú gbogbo yín ṣùgbọ́n n bá bẹ̀ yín n bá pàrọwà sí yín nínú pé kí gbogbo yín ká torí Ọlọ́run ò ní jẹ́ ká ẹ fọwọ́ ọ̀tún yín ṣiṣẹ́ ká ẹ wá fi òsì dànù gbogbo yín ní gbọ̀rọ̀kìnní gbogbo yín lẹ́rí jẹ lẹ́rí mu ọ̀pọ̀ nínú yín ló ń gbé nílùú òyìnbó gbogbo yín lẹ́rí jẹsẹ̀ tẹ́ẹ̀rí mu ebi ò pa yín ó ti wà nínú kádàrá pé ohun tẹ́ ẹ fẹ́ jẹ́ láyé Ọlọ́run ti kọ́ ọmọ yín nítorí ìlú yẹn ló lé gbogbo wa débí yìí. Ǹbá ní pé tá a bá ń gbọ́ kán náà ti pín ipò tá a bá ń gbọ́ kán náà ti pín mínísítà
ọ̀nà máa fún yín lẹ́yìn tán bá ti dìbò tán ṣó kọjá kẹ́ ẹ jẹun kẹ́ ẹ gun ká ńlá yìí bó bá di ọjọ́ kan kò sóhun tá a mú wáyé kò dẹ̀ sí nǹkan tá a máa mú rọrùn bẹ́ẹ̀ ṣe ti dààmú tó ẹ lọ sí White House ẹ lọ ṣe oríṣiríṣi gudugudu méje yàyà mẹ́fà níbi téèyàn ò ti ń fly drone evangelist Ige ẹ wo ohun tó lọ ṣe ohun tó lè gbé sẹ́wọ̀n ní lórí ilẹ̀ Oòduà yìí ni ẹ wo èèyàn kan tó lọ gun àgéré ẹnìkan kó aṣọ egúngún wọ̀ àwọn kan gbé ẹ̀yọ̀ ṣáfẹ́ sọ pé ẹ̀ ṣiṣẹ́ ó ṣe á jẹ́ pé ẹ fẹ́ fọwọ́ yín ṣiṣẹ́ kẹ́ wá fọwọ́ òsì dánù torí obìnrin màá dẹ̀ pè yín sí àpèjúwe kan tí àwọn obìnrin bá ti lè wà lẹ́yìn ara wọn bẹ́ẹ̀ yẹn ọkùnrin bẹ́ẹ̀ pé gbàtẹ́ bá ń lọ bá wọn jà gbogbo nǹkan ló ní lọ́wọ́ níwọ̀n bá àgbà táwọn obìnrin ti wà lẹ́yìn ìyá onítìrí ẹ̀yin èèyàn yẹn máa lọ sí làákàyè ẹ ṣe làákàyè ẹ má fi owó atakẹ́ fi kówó orú àwọn obìnrin ìyá bá yín kanlẹ̀ bàbá Hussein ẹ jọ̀ọ́ ẹ bá ṣe làákàyè àgbàlagbà nìyẹn resign bàbá wa Akíntóyè ẹ sọ fún bàbá Hussein kó resign pé ẹnikẹ́ni nínú yẹn ìgbẹ́dọ̀ bú mo dúpẹ́ onítìrí mọ́ tó nítìrí bá sọ̀rọ̀ tó bá kàn mí ọmọ mi ní àwọn ará àtà ń sọ yìí tójú yẹn lọ kò kàn yín ọ̀rọ̀ láàrin èmi pẹ̀lú ẹ̀ ni nítorí pé ọ̀kan nínú lídà lónítìrí lọ́jọ́ tèmi bàbá tá a bá ti yọ Ìgbòho kò lára yín tán bá ní kẹ́ máa jó lọ kẹ́ wù ẹ̀yìn ara yín dáadáa o nítorí pé àwọn èèyàn kan ti ń fojú wò yín àwọn èèyàn kan ti ń fojú wò yín pé àwọn Afẹ́nifẹ́re báwọn lẹ́ ń ṣiṣẹ́ fún o àwọn kan ti ń fojú wò yín báwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà báwọn Afẹ́nifẹ́re ṣe ń tà àwọn ọmọ Yorùbá pé ẹ ti gbọ̀rọ̀ sí wọn lẹ́nu bàbá ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run bàbá ẹ jọ̀ọ́ bàbá pòfẹ́sọ̀ wọn bá àgbà tó kù tọ́lọ́ ní ẹ máa wà lórí ilẹ̀ yìí ẹ jẹ́ kí ilẹ̀ Oòduà yìí kó dúró ẹ pè yí onítìrí mọ́ra ẹ lè gbóbìnrin yìí lulẹ̀ ẹ gbọ́ táwọn èèyàn sọ gbogbo ẹnikẹ́ni tó bá mú owó jáde tó voluntary tó mú owó jáde lápò ara ẹ̀ sínú àkáǹtì kan tẹ́ ẹ bá ní ẹ máa pa òmìnira àkáǹtì mo lè fi gbogbo owó ara mi sọ̀yà central account ò ní gbérí tó dáwọn èèyàn ò ní fowó síbẹ̀ mo tún sọ fún yín gbogbo ibi tóbìnrin bá ti wà ìyá onítìrí ni gbogbo àwọn ìyá yẹn ló ń tẹ̀lé nítorí ẹnìkan obìnrin ò ní bímọ láyé kó sọ pé òun ò ní jèrè ọmọ òun ọ̀rọ̀ sí títí ìyá onítìrí mú wá fún wọn pé àwọn ọmọ wọn ló máa ṣèjọba àwọn ọmọ wọn ló máa ṣèlú ẹ bá lérò kan wù ẹ̀yin bàbá yẹn lókè àwọn obìnrin ń wò yín bàbá ẹ ń tọra yín ní pẹ̀lú gbogbo àwọn tẹ́jọ gbogbo ẹnikẹ́ni àti gbogbo ẹ̀yin world media tó wà níbẹ̀ tẹpẹrẹ yín ní Yorùbá world media ṣé àwọn ọmọ tó lọ léèwé tán ríwé kà tí ìyá pẹ̀lú bàbá wọn dààmú tí ìyá wọn pẹ̀lú bàbá wọn dààmú láti rán wọn nílé ìwé tí ó dẹ̀ bí pé àwọn ọmọ yẹn ò ríṣẹ́ ọ̀pọ̀ ti dolóṣù ọ̀pọ̀ ti di ọmọ yahoo gbogbo ọpọlọ tó yẹ káwọn ọmọ yẹn lò láti fi gbé ògo ilẹ̀ Yorùbá tàbí láti fi gbé ògo ilẹ̀ Nàìjíríà láti san tax láti ṣiṣẹ́ kọ́rọ́wọ́ ẹ bà gbogbo ọpọlọ yẹn jẹ́ fún àwọn ọmọ yẹn ìyá onítìrí wá ń sọ̀rọ̀ pé àwọn ọmọ yìí àwọn lẹ́yìn ọ̀la àwọn lẹ́ńjìn tó máa drive ilẹ̀ Yorùbá ẹ̀yin wá lérò pé tẹ́ bá ti bọ́ síta tẹ́ bá sọ̀rọ̀ àkáǹtì àwọn obìnrin máa tẹ̀lé yín kò sóbìnrin tó fẹ́ bímọ láyé tí ò ní fẹ́ jèrè ọmọ. ẹ lè jẹ́ bàbá wa Akíntóyè ẹ fàyè onítìrí mọ́ra
Chief Sunday Adéyẹmọ ọmọládìkún owó baba dami Ìgbòho òòṣà ọmọládé ládé aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin. Mo fi àkókò yìí rọ̀ ẹ́ gbogbo ojú gbogbo ọkàn tó ń wo àwọn Yorùbá media wọ́n lérò kan kó wa lọ sínú oko olóṣèlú. Adéyẹmọ má ṣe support wọn. Agbọ́kànnà ń gbé yín bọ̀ lórí ìpàdé kan lánàá gbogbo ayé ló dúró. Ìyá Onítìrí ti finish everything tó fẹ́ ṣe. Ó ti ìyá tó tó sọ̀rọ̀ tán gbogbo àwọn èèyàn ń ṣàdúrà. Kí ni world media fẹ́ bọ́ síta láti wá sọ fún wa? Kí lè fẹ́ wá sọ? Adétúnjí Eléníyàn ọmọ aṣòro bí baba Kàríbé baba Kàbírà baba Káúsára ọba lọ́la pẹ̀láṣẹ Òdùmarè wàá jolú Ìbàdàn kó tó jáde láyé. Bẹ́ẹ̀ ló máa rí. Mo rí Ẹfẹ́mi Olúfẹ́mi, mo rí Abraham máa wúlà, kò ní bàjẹ́ fún yín ti dé tọ̀nà. Bí ó yè cars títí ẹ kò ní bàjẹ́. Ọ̀nà yẹn là sí dáradára, ayé yẹn dára. Àrídùnnú yín kò ní dìbànújẹ́. Ìdí èyí bàbá wa Akíntóyè, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ fẹ́. Bẹ́ẹ̀ bá ti ń jáde bí Onítìrí bá àti council kínní àti àwọn èèyàn náà wò dáwó sínú central account. Bẹ́ẹ̀ bá fẹ́ lówó tó wà nínú òmìnira account. Ìyá Onítìrí ò ní pé ká ẹ má lò ó. Ṣùgbọ́n ohun tó wà lẹ́yìn ẹnìkan ò rán yín lọ dáko. Ẹnìkan ò rán yín lọ ṣe ètò ìwòsàn ọ̀fẹ́ láì tí ìgbà ìjọba ìlú láì tí declare. Security káwọn èèyàn wa kọ́ rẹ́dì. Gbogbo ẹni tó bá ní pé kò ní dé, ó máa ṣẹlẹ̀. Ṣé ẹ ráwọn kan tó ná fáwọn lẹ̀ tó ń pariwo lórí kínní? Mo ti gbọ́ ohùn wọn lórí bí ilé mi. Nínú fọ́ìlì kínní wọn, tọ́nà àwọn máa dìgbò. Àwọn máa kọ lẹ́tà sábújà níbi tán ní confidence dé. Ẹni ẹ máa kọ lẹ́tà sábújà kan fún yín láàmì láti wá bá àwọn ọmọ Yorùbá jà. Láti wá sí iye wa local government láti wá pa wọ́n. Ṣé ilẹ̀ yín ni? Ó dá mi lójú tí a bá gbàjọba ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ní ilẹ̀. Oníkálukú máa mọ ibi tó belong sí. Irú kọ́tẹ̀ tó tó àkókò yìí gangan. Ìwọ tó rálẹ̀ tó bá ti lò lẹ̀ yẹn ní 100 years. Àwọn ọmọ onílé lè gbé ẹ lọ kóòtù wọ́n gba ìgbẹ́jọ́ lórí ẹ̀ tó bá ti sanwó ratification. Kó o san ohun tó ń fẹ́ wàá gbélé ẹ̀ kó o ń bẹ torí ohun tó rà tó ti fi pẹ́ 100 years níbẹ̀ ò bá ní self-o kì í ṣe for life. Generation kan nọ́tàlẹ̀ fún ìwọ ìyàwó ọmọ ilẹ̀ tó bá rà. Ò bá rà ní 200 million tó bá ti lò láàrin 100 years. Tí wọ́n mọ̀ pé wọ́n tó rà gan wàá ti jẹ́ pé Ọlọ́run. Kó o tó lè dàgbà kó o máa ra ilẹ̀ wàá yàtọ̀ máa page of 20 ọjù bẹ́ẹ̀ lọ. Tí wọ́n bá fi 100 years kún iye tó fi rà yẹn ó ti wà ní 120 years. Ó ṣe ṣe kó tẹ̀tí kókó ti pé bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún or 50 years. Ilẹ̀ tó wá lò lákòókò yẹn wàá sọ pé wọ́n ló nílẹ̀. Àwọn ọmọ onílẹ̀ àgbẹ̀ ẹ̀gbẹ́ ní ìwé ò bá ní ṣe sí ọ̀fọ̀. Ẹ̀rín yín máa ń pa mí ọ̀rọ̀ ẹ̀rín ọ̀pọ̀ èèyàn máa ń pa mí. Ọlẹ̀ náà òun ní sí ọ̀fọ̀. Òun ní sí ọ̀fọ̀ lọ́wọ́ ò bá ní certificate of occupancy lọ́wọ́. Báwọn ọmọ onílẹ̀ bá fẹ́ gba ilẹ̀ wọn, ìwọ pẹ̀lú sí ọ̀fọ̀ ẹ, wàá ṣubú lulẹ̀ gbẹrẹgẹdẹ. Náà tí rẹ́dì fún ẹ, òun ni ẹ bá ara gbogbo ilé wọn láàárín Èkó. Àwọn tó ralẹ̀ tó tà fún yín, àwọn ló pòfò. Àwọn tó jẹ́ ọmọ onílẹ̀ tó jẹ́ landowner tó jẹ́ àwọn àwórí ilé àwọn ègún ilé ègún oko, àwórí ilé àwórí oko, ìjẹ̀bú ilé ìjẹ̀bú oko, àwọn ẹ̀gbá ilé ẹ̀gbá oko tó gbogbo bí tẹ́ bá délé máa rí àgọ́ ẹ̀gbá ní ilẹ̀ àwórí. Tàbí abúlé ẹ̀gbá ní ilẹ̀ àwórí àwọn náà ń pè ní olùdéko, onídéko náà ń pè wọ́n. Kí gọ́ọ̀mẹ̀ntì kan kó talẹ̀ fún ẹ, gọ́ọ̀mẹ̀ntì kan kò gbé ilẹ̀ wá, gọ́ọ̀mẹ̀ntì bá àwọn landowner lórí ẹ̀ ni. Ìyẹn ni pé kò kọ́ ní nínú ọpọlọ ẹ. Àwọn kan máa ní kíní kan Lagos is not man's land. Ṣé ìlú bàbá ti ẹni?
ẹnìkan lọ sílẹ̀ Yíbò kó lọ mú plot ilẹ̀ kan bẹ̀. Ìdí èyí mo fi àkókò yìí rọ̀ yín bàbá Akíntóyè, ẹ pè yín Onítìrí, ẹ bá yín Onítìrí sọ̀rọ̀. Chief Sunday Adéyẹmọ Ògbòho, ẹ bára yín sọ̀rọ̀. Ẹ̀yin àgbà mẹ́ta lẹ wà lórí struggle yìí. Àgbà kẹrin òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ológun ọ̀fẹ́ Ààrẹ Gani Adams. Nínú àtẹ̀jáde tí wòlíì wa ajìjàgbara àpótí ẹ̀rí tó gbé jáde lénìí, ẹ̀yin tí ẹ ń lọ dìgbò làwọn ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ OPC Fáṣẹ̀hùn, ẹ̀yin ọmọ OPC Fáṣẹ̀hùn, mo fi àkókò yìí pé olórí yín pátápátá, bàbá wa Prince Ọ̀ṣínbọ̀tẹ̀. Àwọn ajá yìí tẹ́ ẹ̀dà sílùú láwọn dìgbòlugi tó ń lọ bá àwọn ọmọ Yorùbá nation jà. Ẹ má dá ogun sílẹ̀, ẹ má dá ọ̀tẹ̀ sílẹ̀. Nítorí àgbọ́pẹ́ yẹn ọmọ OPC Fáṣẹ̀hùn, exactly bàbá wa Prince Ọ̀ṣínbọ̀tẹ̀, ẹ jáde kẹ́ ní ẹ support àwọn ọmọ pẹ́yìn ẹ̀yìn Ọbásanjọ́ lè wà. Àmọ́ pẹ́yìn Ọbásanjọ́ lè wà. Ẹ̀yin l'Ọbásanjọ́ ń ránṣẹ́ káàkiri lórí bẹ́ẹ̀ ṣe máa dá ilẹ̀ Yorùbá. Ọlọ́run ò ní fún yín ṣe. Ọlọ́run dẹ̀ ti bá a ṣe. Ààrẹ Gani Adams ti padà sílé. Nítorí ààrẹ ilẹ̀ Yorùbá láti Ọ̀yọ́ ni wọ́n. Wọ́n dẹ̀ mọ̀ pé ọwọ́ tá a wà yìí àwọn alákòóbá gan fẹ́ ṣàkóbá fáwọn. Ẹ̀yin tẹ́ wá lọ bá wọn jà ní Mẹ̀kọ àti wọ́ tó pe rẹ̀ ní House of Assembly ni. Ṣọ́nọ́rẹ́bù ló péré pẹ̀lú àṣẹ Ọlọ́run, ìbò tó ń bọ̀ ò ní rí di lórí ilẹ̀ Yorùbá, a máa ti declare nation wa, Ọlọ́run ní fún ẹ ṣe. Ìwà tó ń lọ ní káwọn àwọn ọmọ OPC Fáṣẹ̀hùn tó dẹ̀ jẹ́ pé àjìjàgbara bàbá Fáṣẹ̀hùn jà fúnlẹ̀ Yorùbá, jà f'Abíọ́lá títí tó fi kú ni. Tẹ́ wá lọ dìgbò làwọn ọmọ Yorùbá, elébi làwọn tó ṣiṣẹ́ yẹn, ẹ lọ wò wọ́n dáadáa. Ṣùgbọ́n bá lálẹ́ bá ní kókó dá fáwọn èèyàn tó bá máa dálẹ̀ Yorùbá rú, aláàárọ̀ á tètè dáṣẹ́ wọn rú. Ṣé ẹ lè tún lọ kó wa sínú oko parun? A ní ká ní orílẹ̀-èdè wa, àwọn ọmọ á lè ṣe immigration, àwọn ọmọ á lè ṣe army, àwọn ọmọ á lè ṣe custom, àwọn ọmọ á lè ṣe gbogbo nǹkan ní gbogbo government practitioner tó wà, àwọn ọmọ wa ló máa wà ń bẹ̀. Gbogbo èmi ni director DG ní ilẹ̀ Yorùbá, àwọn ọmọ wa ló máa wà ń bẹ̀. Sọ̀fíọ́ general, bẹ́ẹ̀, àwọn ọmọ wa ló máa wà ń bẹ̀. Iṣẹ́ yapa, àwa ń sọ yẹn, ṣé Nàìjíríà tá a wà látọ̀dí di 62 years tí ò gbé wa débi kan. Lẹ́yìn olórí kórí tó wà ní Mẹ̀kọ, lẹ́lọ́gún àwọn ọmọ Yorùbá, lẹ́lọ́gún wọn lọ́bẹ̀, ṣé mọ̀ yín gbogbo yín. Àti honorable tó rán yín níṣẹ́, honorable iná ló ń lọ kẹ̀wù, ìwọ tó ń gbógun torí ilẹ̀, ìwọ tó sì máa jí gbé, wọ́n máa jí ẹgbẹ́ lọ́sàn, àwọn bòròró máa jí ẹgbẹ́ lóru. Àbọ̀rọ̀ tó fún ọmọlúwàbí, ẹ̀yin èèyàn wa, àpèjúwe lélẹ́yìí, ẹ tẹ́tí yín kẹ́ gbọ́, tẹ́ bá lérò kan ní declare Yorùbá nation, wọ́n máa declare o. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá lápapọ̀, ẹ̀rù Fúlàní kọ́ ló ń bà wá, ẹ̀rù Haúsá kọ́ ló ń bà wá. Ogun tó wà nínú ilé àwọn ọmọ Yorùbá lọ́tẹ̀ inú ilé ní kẹ́ẹ̀dì, ẹ̀wọ̀n ní kí gbogbo yín kẹ́ẹ̀jọ dira, tó dẹ̀ wọ́n lọ́mọ akọ fẹ́ẹ̀sì. Àwọn ọmọ Yorùbá òbílẹ̀ jẹ́ tó fẹ́ ta ìran wọn fúnran míì. Ìwọ tó bá dẹ̀ ń sọ pé wọ́n máa declare Yorùbá nation tó wúwo pé rọ́ ni, ìwọ continue. Ọjọ́ tó bá máa yá, wàá padà dára ẹlẹ́bi. Tó bá yẹ pé kó o jẹ̀fọ́, kó o lọ bá wọn jẹ̀fọ́. Tó bá yẹ pé kó o jẹwédú, lọ bá wọn jẹwédú. Tó bá yẹ pé kó o máa gbó bà, lọ bá wọn máa gbó bà. Bó bá dẹ̀ jẹ́ pé gbẹ́rẹ́ náà sin, ìwọ náà bá wọn sin. Bó dẹ̀ jẹ́ hàn túná pò, ìwọ náà bá wọn mú.
pé kò ní dòun ó máa dòun. Mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín lápapọ̀, kò ní bàjẹ́ fẹ́ni kankan yín. Tòjò tẹ̀rùn ilé alákàn kí gbẹ níwájú jẹ mímu tì. Ó bẹ̀rẹ̀ látòrí gbogbo yín ní àpapọ̀, látòrí Jennifer Francis wá dé orí ìdè ọmọbẹ́wà díẹ̀ ta oko aya wọn nílùú Àwórì, kò ní bàjẹ́. Matthew tún wá dé gbogbo ìgbà ní tiẹ̀. Alhaji Adétúnjí, kò ní bàjẹ́ fún ẹ bàbá Kàbírà. Bẹ́ẹ̀ Karùn wí Abíọ́dún, màmá kò ní bàjẹ́ fún yín o, àánú Ọlọ́run a máa bá yín gbé o, ọ̀nà yín á là sí rere. Ọlámilékan Sóbò, kò ní bàjẹ́ fún yín, ọ̀nà yín á dáa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá mi share program yín, tẹ́ bá mi like ẹ̀, tẹ́ bá mi fọwọ́ yín love ẹ̀, kò ní bàjẹ́ fún yín, ọ̀nà yín á là sí rere. Àánú Ọlọ́run tó máa ń bẹ̀dá gbé abẹ́ni kọ̀ọ̀kan yín gbé. Tẹ́ bá ti ń nawọ́ ẹ̀rí mú, tẹ́ bá lanu ẹ̀rí èèyàn pè. Ìdè super rally tó ń bọ̀ lọ́nà, Ọlọ́run ajé oṣojú yín á tún ṣojú ẹ̀ ní wa. Àsí alẹ́ Oòduà á dúró ní àpapọ̀. Àní dẹni àgbégbìn, ní ti lé lóko àní dẹni àgbégbìn. Àní dẹni àgbégbìn o. Aramide Gold, Mariam Salam, kò ní bàjẹ́ fẹ́ni kankan yín o. Thank you very much. Torí ó ti di ìgbà kan náà torí mo ń lọ síbi iṣẹ́. Ọlánrewájú Olúṣọlá Ọlámilékan Sóbò pẹ̀lú Abraham Mamuwa, ìyàwó Oyindàmọ́lá Aishatu, kò ní bàjẹ́ fẹ́ni kankan yín, ọ̀nà yín á là sí dáadáa. Ó tún dìgbà kan náà. Ẹ bá mi fọwọ́ yín share program yín kẹ́ẹ̀dẹ̀ máa lọ bá mi wò lórí YouTube. Á dáa fún wa o. Ojú ò ní pín ní kankan yín o. Níwájú jẹ mímu tì. Jàǹbárin jàǹbọ̀fò ní kàn yín. Àwọn ajínigbé ní bọ́ sọ́wọ́ àwọn kìnnápà o. Wọn ò ní jí àwọn ọmọ yín gbé o. Ilé yín ò ní dàrú. Gbogbo ẹni tó ń bẹ lọ́hùn fọ́mọ, Ọlọ́run á fún lọ́mọ o. Gbogbo obìnrin tó lóyún sínú, Ọlọ́run ti bí tiré àgbọ̀n àtọwọ́ àlàbùsùn àgbóhùn ìyá àgbóhùn ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́hùn fún ọkọ, Ọlọ́run á pèsè ọkọ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́hùn fún jíjẹ mímu, ọ̀nà ò ní dímọ̀ yín, Ọlọ́run á lànà fún yín. Àánú Ọlọ́run á bá yín gbé o. Ní wá jíjẹ mímu tì. Àlàáfíà Ọlọ́run tó yè kooro á wo orílẹ̀-èdè Yorùbá, á wo ọ̀dọ̀ Áfíríkà lápapọ̀. Ìlú Nàìjíríà náà tó ń ṣe dùgbẹ̀dùgbẹ̀, tó jẹ́ pé àti kówó jẹ ní problem wọn. Ọlọ́run á fún wọn lókun àtagbára kan lè máa kówó yẹn jẹ o, kí ìlú yẹn kó bá lè bàjẹ́ sí, kí ilẹ̀ Yorùbá bá lè gòkè. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Ó tún di ìgbà kan náà. Thank you very much. Bye.